alájì owó lẹ ṣe. olóyè mu wa ok. mo ti fẹ́ rí yín ti pẹ́ nípa ọ̀rọ̀ ọlọ́ba lóye tó ń lọ ń gbòòrò wọn lọ́ba fújì wà àtúrọ̀ tí ọba òsì ọba tún fẹ́ gborí wọlé aṣáájú lòun fẹ́ gbàjọba ààrẹ àgbáyé tún ti di ààrẹ abọ́bawí kábíyèsí new generation gan kò gbẹ́yìn ṣé balógun lẹ́yìn fẹ́ jẹ ni àbá pè náà. rárá o ilé sọmi máa lè mi ilé sọmi máa dùn joyè lọ anybody ti mọ̀ pé yá ilé sọmi ó dùn joyè lọ but at the end of the day ẹ máa gbọ́ feedback torí studio mò ń lọ báyìí. kúnlé bá ń pè ẹni balógun ò dẹ̀ sọ páwọn lólóye ẹnìkan kì í dá wà dé ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́ majority ìran bíntù ní Fatimọ́ ìran kúbúrà ló ń jà dìjà ìran Yusufu ló ń jà múdà o ọ̀rọ̀ ló kó mo kó mo rò wá ẹ̀ wá gbọ́ ọ̀rọ̀ ló kó mo kó mo rò wá ẹ̀ wá gbọ́ ọ̀rọ̀ ló kó mo kó mo rò wá ẹ̀ wá gbọ́ ọ̀rọ̀ ló kó mo kó mo rò wá ẹ̀ wá gbọ́ ọ̀rọ̀ ló kó mo kó mo rò wá ẹ̀ wá gbọ́. mo ní pọ́ńpẹ́ ní balógun ò dẹ̀ sọ báwọn ló lóye ẹnìkan kì í dá wà dé ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́ majority ìran bíntù ló ń jẹ́ Fatimọ́ ìran kúbúrà ló ń jà dìjà ìran Yusufu ló ń jà múdà ọ̀rọ̀ ló kó mo kó mo rò wá ẹ̀ wá gbọ́ ọ̀rọ̀ ló kó mo kó mo rò wá ẹ̀ wá gbọ́ ọ̀rọ̀ ló kó mo kó mo rò wá ẹ̀ wá gbọ́. èyí ni kánífà náà kúnlékúnlé ìyẹn jẹ́ jọ́sì kánífà ọmọkó ẹgbẹ́ làwọn àtàgbé ń kọrin láti 1990 láti ń ṣe rẹ́kọ́d ó pọ́dún bíi mẹ́ẹ̀ẹ́dógún tàti ń wọlé rẹ́kọ́d tá fi ń jáde ó láṣẹṣe kánífà yìí kúnlé alámùkù kalẹ̀ ọmọ ọ̀tẹ̀gbẹ̀yẹ owó bàbá fáwùsáù ọ̀tẹ̀gbẹ̀yẹ bàbá sàbúrì mi ọkọ̀ mọ́rọ̀ ń kejì ọkọ̀ ní ìkẹ́ oníbúrẹ́dì yóò ṣe wọn dúpẹ́ dájú ó mórí ẹ níbẹ̀ ọmọ àgbẹ̀dẹ adọ́kọ̀lágbẹ̀dẹ ò bẹ̀rù ẹ̀mú síkùnlá ó máa fẹ́ mú wọn o àràfà àwọn ti súnmọ́lé o tàfẹ́jọ́ máa lọ mo sọ fún ẹ pé àjọ máa kà àràfà o lọ́la àwọn tó ti lọ tí wọ́n ti dé bí àlámù ọ̀tẹ̀gbẹ̀yẹ àwa náà á lọ àwádé tájú àgbẹ̀dẹ o ògùn tàbọ̀ níjọ́ sí owó dínú rẹ́kọ̀dù mi o tó ń bọ̀ kí n tó wíyẹn kúnlékúnlé ẹ tún wò wọ́n jọ ń ṣe pọ̀ kò sí kinní kan láàrin wọn bàbá arábíà ẹ wo tálẹ́ skibọ̀ ẹ wo kúnlé fáìtà àlàwọ̀ adékúnlé ẹtùn MC Musiliu Òṣòdì wọ́n jọ wá bí wọ́n jọ wá kánìbà mi ni bàbàrà fíà Daniel àti parí ẹ̀ wó ti tán o kò sí jọgbọ̀n ògúnlé ká máa yọ̀ ká máa jó. mo ní bọ́n pé ẹni balógun ò dẹ̀ sọ páwọn ló lóye sẹ́ ẹnìkan kì í jáwádé ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́ majority torí pé ìran bíntù ní Fatimọ́ ìran kúbúrà ló ń jà dìjà ìran Yusufu ló ń jà múdà ọ̀rọ̀ ló kó mo kó mo rò wá ẹ̀ wá gbọ́ ọ̀rọ̀ ló kó mo kó mo rò wá ẹ̀ wá gbọ́ ọ̀rọ̀ ló kó mo kó mo rò wá ẹ̀ wá gbọ́ ọ̀rọ̀ ló kó mo kó mo rò wá ẹ̀ wá gbọ́ ọ̀rọ̀ ló kó mo kó mo rò wá ẹ̀ wá gbọ́. bí n bàjẹ́ balógun wo bàbá rábíà àpènà ń bẹ nílé mi ò jẹ́ ọ̀tún bá ń bẹ nílé mi ò jẹ́ àwọn ayẹwo ṣùṣù wọn lémi ní táyé ṣẹ́gun léṣẹ̀ fi wo wọ́n ti mọ̀ pé mi láyé kan kún lè kàndóso àfi táyà táyé ṣe ọ̀rọ̀ kan gbé mi nígùn tí mo fẹ́ wí o mo rí pẹ́sẹ̀ ti pé o ojú ti pèlè ńgbà tí mo rí káàkì Rashidi mo rí àfàìsíàkà babaláwo kú kalẹ̀ ọmọdọ́lámú ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ gbòdìyàn kan bẹ ní ìgboro àlàwọ̀ adé o nípa ọba kò ṣọba lágbájá lọ́ba kẹmẹ́dù lọ́tún bá lágbájá lọ́ba kẹmẹ́dù lọ́ba o àlàó ẹnìkan tún ti lóhùn ọba jẹnẹrétọ̀ ní sẹ́yìn dáńdóso yẹ ká forin ṣàlàyé pátápátá. mo fẹ́ rán yín létí mísíkì ibi tọ́rọ̀ yìí máa gbé ti bẹ̀rẹ̀ o látòrí Àyìndé Wàsíù ọba orin
kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o Àyìndé Wàsíù bàbá ni. tóní mo ládé tó wà lórí mi ọba fújì ni mo jẹ́. tóní mo ládé tó wà lórí mi ọba fújì ni mo jẹ́. ọjọ́ ńlá lọ́jọ́ yẹn nìbàdàn on the 2nd of July 1993 tó kọjá o ní first television station nílùú Áfíríkà o ìyẹn NTA nìbàdàn o pẹ̀lú sowọ́pọ̀ àwọn èèyàn Napa Western Zone wọ́n fàyíndé Wàsíù jọba orin ọba kì í pé méjìlá àfi o ìjòyè lè pé méjìlá Àyìndé Wàsíù ọba ni. Agbájé lọ lábàárí wọn dà Àyìndé adé bàbá ọba. ó ní agbájé lọ lábàárí wọn dà Àyìndé adé bàbá ọba. wọ́n ní congratulations my daddy Àyìndé adé bàbá ọba. Kọ́láwọlé mi kọ́lì tí Àyìnlá adé bàbá ọba. congratulations my daddy Àyìnlá adé bàbá ọba. ẹ máa gbọ́ bọ́rọ̀ ìṣe ṣẹlẹ̀ kẹ́ máa gbọ́ bí tí ó parí sí. Alhaji Kábíyèsí Olúwayé oní National Promoters Association of Nigeria o náà bá Àyìndé Wàsíù jọba orin Àlàó mi nìbàdàn jọ́sí ṣẹ̀dẹ̀ mọ̀ pé ilé ayé yìí o bí ó bá sí baálé ìyàwó lè rí bó ṣe máa fowó oúnjẹ lọ́kọ bí ó bá sí baálẹ̀ kò lè sólóye nígboro ìyẹn l'Àyìndé tó ń já Wàsíù ṣe ń fi wọ́n joyè o àmọ́ bóyá òun ṣe ń lọ tó kò dẹ̀ sẹ́ni tí ó tẹ́ lọ́rùn gẹ́gẹ́ bíi tèmi Àlàó bàbá Ráfíà ìgbà tí wọ́n jọ bá ń jọ sí tẹ́ bá rántí láyé ìgbà tí wọ́n ń kọrin ní water park níjọ́ sí o wọ́n ń pè gbogbo ní fújì ní kọ̀ọ̀kan o èmi gan mo lọ ṣeré níbẹ̀ Àlàó wọ́n ń fi wá jẹ crown prince of fuji your majesty Àyìndé wọ́n fàlàwọ́ ṣe fi hù jẹ crown prince of fuji wọ́n fàlàbí Pasuma jẹ crown prince of fuji wọ́n fóṣù bámi Sáìdì wọ́n fún Sọ́ni tí Adéṣọ̀kọ̀ kò sẹ́ni tán ò fún gbogbo wa àṣeyẹn tán o ìgbà tó máa yá ọjọ́ ń borí ọjọ́ oṣù ń borí oṣù lọ́mọ rápálá yọ sí ìta o òbèsèré Àkàndé Àbásì ló bá lóhun tún gbàjọba ó ní ọmọ rápálá ti gbàjọba ìjọba kíni ìjọba orin ó gbàjọba ìlú abẹ́ ẹ̀gbọ́n bí mo ṣe ń wí ẹ̀gbọ́n bí mo ṣe ń sọ òun náà kọ́ tiẹ̀ kúnlékúnlé ẹ máa gbọ́ mi ní Saudi connection pátápátá Sulemana ọmọ Aliu mi ò ọkọ̀ Fọláṣadé bàbá Sani ọmọ méjì Hùsẹ́nì nǹkan ṣẹ́dẹ̀ mọ̀ pé ó ọ̀tẹ̀ ló ń ṣíwájú ògùn o kílé tó dàrú ọ̀rọ̀ ló ń ṣíwájú ẹ̀yà ńlá o téèyàn bá ti rọ́bà o a ní láti ró lóye láàfin kátúrẹ́ni tó fẹ́ jọba lẹ́yìn ìgbà tó bàbá ti lọ yẹn ni mo ṣe kọrin nígbà kan jọ sí wípé kọ́ba gbó kọ́ba tọ́ lórí àwọn ló wà kọ́ba kúté nítọ́lá nínú ọkàn ló wà lèmi fi bẹ́ẹ̀ lúwa mi sùlìjà láìlí àkúté alábòsí kò ní hùn mi bọ́dẹ̀ níwájú bọ́ọ̀dẹ́ lẹ́yìn bọ́ọ̀dẹ́ lòwúrọ̀ takúté alábòsí kò ní mú wa takúté alábòsí kò ní mú wa takúté alábòsí kò má ní mú wa. ibi tí mo fẹ́ di mú o nínú ọ̀rọ̀ tí mo ń sọ lọ mà ní wípé kọ́ba gbó kọ́ba tọ́ o lórí àwọn ló wà o kọ́ba òkúté ní ìtọ́lá nínú wọn kan ló wà bọ́ba bá ti ń bẹ lórí ìtẹ́ o ẹnu tún fẹ́ jọba ti máa rẹ́dì sílẹ̀ o arápálá ti rẹ́dì sílẹ̀ ló fi ń jẹ́ kó yé yín yóò bá sẹ́ni tó jọba kò lè sẹ́ni tó rẹ́dì sílẹ̀ ló ṣe sọ pé òun gbàjọba. Àlàó Adékàndòso ẹ máa gbọ́ bí mo ṣe ń wí àwọn kan tún ti wọlé o Àlàó Kàndòso kọrinkọrin ṣebí nínú kò tán síbẹ̀ láti yọ àtọ́ àṣẹ́kù o àti kúrò ní kò tán síbẹ̀ àti bọ́ sátọ́ àṣẹ́kù o jẹ́jẹ́ sí kánìfà là ń ṣe lọ́wọ́ ó pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún tàbí ń ṣe rẹ́kọ̀ọ́dù
1990-2005 ìyẹn la ṣe pèrò jọ síbí o pé kẹ́fì bọ́ọ̀lì yóò wá òkan wá bá àwọn aṣàjọ̀dún aláwo. mo rí ẹni bẹ̀ wo dúró olè oyè bá dé mi yẹ kíní ní wáìkẹ́ yẹ kíní káàbọ̀ ṣe dáadáa lóde mo sì ń bọ̀ bàbá wa o. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ Alhaji Taoridi ọmọ Fáròǹbí ọmọ Ajímọ̀ tó kún jọ́sí òkú kalẹ̀ ó bàbá bíi má gbàgbé ọ̀rẹ́ mi àkókò ńkọ́. lọ́jọ́ tí bàbá bílí ṣòkò Ajímọ̀ ya sọ́lọ̀ tó kún jọ́sí ibẹ̀ Láyìndé Wàsíù wọn bá orin tó ti náwó Pasuma sókè tó lóhùn fìjọ Ọ̀túnba olórin fújì pátápátá. ìgbà Táyìndé ò gbogbo ẹni tó bá fi jọyè láyé nínú olórin a ní láti tẹ̀ ká gbé lárugẹ. ìyẹn náà ló mú Pasuma tó fi kọrin. olóyè sani mi ti pẹ́. tipẹ́tipẹ́. olóyè sani mi ti pẹ́. tipẹ́tipẹ́. tipẹ́tipẹ́ ni mo ti dolóyè mi. tí bá sọ pé Ọ̀túnba àwọn èèyàn pàtàkì ló ń jẹ́ Ọ̀túnba. Ọ̀túnba ṣùbọ́mi Balógun. Ọ̀túnba Bímbọ́lá Bọ́lámi Davis mi. Ọ̀túnba Gbẹ̀ngà Dálẹ̀ gómìnà Ògùn. Ọ̀túnba Oyèwọlé bámi kọ́mọ Fáṣàwẹ̀. Ọ̀túnba Kúnlé Tẹ̀síàkọ̀ mi. Adégbóyè kankan Bọ́lámi Táíwò mi. Oyè Ọ̀túnba kì í ṣòye lásán. Ọ̀túnba Jíbọ́lá Pasuma ló sọ̀rọ̀. Ọ̀túnba onífújì bí ọba bòmí ni. Ọ̀túnba onífújì bí ọba bòmí ni. Ọ̀túnba onífújì bí ọba bòmí ni. Ṣẹ̀mọ̀ forí ló ń dúró fún gbọ̀n kó tó mú mi. Àlàwọ̀ adé tó kúnlẹ̀ o ẹni tá a bá fi joyè ó yẹ kó gbé lárugẹ bàbá rábíà. ìyẹn ló mú Pasuma mi Àlàbí Adé ò tó fi gbèrò jọ tó sẹ́pọ̀hún fẹ́ wúye Ọ̀túnba. gbogbo wọn ládébẹ̀ tá báwọn ṣàríyá ó ti jọ Ọ̀túnba o. Ọ̀túnba ó ní fújì gbogbo àgbáyé pátápátá. kò sí yẹrí o kò sí yẹrí kò sí ibùgbà ẹṣin òwẹ́wù gáràjì mú tọ̀ ló lọ láláì fi yẹrí sétí láláì wé gèlè o gèlè ní òsì gèlè ní òsì o múndíá ìsẹ̀yìn rọra ṣe ìwọ̀n lè alẹ́ dùnmọ́ bára láàfíà o. àǹtí Bàṣírà rọra ṣe àǹtí Múyìbátù rọra ṣe àǹtí Kẹ́mi rọra ṣe Mọ̀dínà tún rọra ṣe ìwọ̀n lérè alẹ́ dùn mọ́ kálẹ̀ làlàáfíà tá a bá darúgbó tán káká máa wọlé mo rí ẹ tó ìwọ kan bá wá bí níbi jẹ́jẹ́sì ká ní fami o káká tó ń ta búlọ́ọ̀kù o àwòtàlàwọ̀ adé ayọ̀bọ́ọ̀lù ọmọ máwà tó ń pawọ́ wálé ìpàjà kọ́nẹ̀sán kú ìnáwó okùn màmá ẹ tó ṣe níjọ́sí mo ṣì ń bọ́ lórí ẹ ọ̀rẹ́ mi kákákáká kú kalẹ̀ ọmọ Pétérù connection mi ò ṣeun Pétérù ní ìṣẹ̀lẹ̀ ò ṣe mo dúpẹ́ dàǹjẹ́ ọmọ sọ́yọ́ yẹmi àná ní ara wa ni ẹ kú kalẹ̀ olú ọmọ níṣẹ̀lẹ̀ ó kú kalẹ̀ gbogbo Mushin connection Taoridi bàbá bílí ńkọ́ àdó ìjọ̀gbọ̀n babaláwo Adé mi ṣe fi kọrinkọrin Àlàdé mi náà ti kà ń kọ nílé mo rò páwọn ò gbọ́ òní òun máa wọn kí wọ́n wá bí alálàó káàdóso gbogbo yín mo kí pátápátá. Adélà ń wá Sálíù mi kú kalẹ̀ o Sálíù máa jà máyọ̀ pẹ́ o Sálíù kó máa ṣe sùúrù gidi gan mo kí ẹ níbẹ̀ wo ṣe mo dúpẹ́. àbúrò Ibúrò ní Dublin Ibrahim ní ẹ bá mi kọ́ ọmọ dáadáa ilẹ̀ òwú Ibúrò ní Dublin kò sí yẹrí o kò sí yẹrí kò sí ìgbèlè ẹ̀ṣọ́ wẹ́wù gáràjì mú tọ̀ ló lọ láì fi yọrí sétí láláì wé gèlè o gèlè ní òsì o gèlè ní òsì o múndíá ìsẹ̀yìn rọra rọra rọra. ìwọ̀n lérè alẹ́ dùnmọ́ bára láàfíà o. gbogbo onífújì wá bẹ̀rẹ̀ sí forí gbára wọn torí ọba kò ṣọba agboolé fújì fẹ́ dàrú ẹ̀ ò tètè fura ní ẹ̀rọ òpórí táìbà àti kọ́ ò táyé lísìsì tó fi ń gbé dànsákì fún yín ẹ ò dẹ̀rẹ̀ yín ọlá torí pé gbogbo onífújì náà ti ń búra wọn lórí wọn jọyè wọn ò jọyè wọn jọ ọba wọn ò jọ ọba ẹ̀dẹ̀ ń dá mítìn fún màá sílẹ̀ lójoojúmọ́ o
ẹ̀dẹ̀ ń fẹ́ ká má ṣe mí tì déédéé. ẹ má ṣe jẹ́ ká sọrí dórin àtijọ́. ẹ mọ̀ pé iṣẹ́ orin tí tòní sẹ́yìn ó kúnlékúnlé. gbogbo ní fújì bámbám là ń fi mọ́tò jágbà nísẹ́yìn ó. àkókò bá sọ̀rùn dẹ́dẹ́. à ń lọ sí Amẹ́ríkà, à ń lọ sílùú Europe, à ń lọ sílùú London. gbogbo nǹkan ń lọ ní mẹ́lọ́mẹ́lọ́ kúnlékúnlé. ẹ má jẹ́ ká sórin dòrin àtijọ́ tó jẹ́ pé tá a bá ń lọ sóde àkótọ́gì sẹ́yìn bámúbámú. olórùka máa lórùka, kúnlé onígbàdí máa lò gbàdí, aláwo onífúnpá máa lò fúnpá. gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ ẹjọ́ ẹni tó bá bá wí o kó fi sọ̀sùn kó fi para ni. àtúnṣe fújì ni mo wá. ẹ̀yẹn lọ gbọ́gbọ́ gẹ́ráyè Àyìndé adé mi. ẹgbẹ́rin tóun náà tún kọ lórí ọba kò ṣọba. ìyẹn gbọ́gẹ́ráyè Kànífà tó jáde níjọ́sí. ó ní kí ló ṣe yín dẹ́njà sọ́ba o. ọba tí ò lè pàṣẹ fóní fújì kankan. pé kó dẹ̀ máa ṣe kẹ́sẹ̀tì mọ́ òwò kó má ṣeré ìta o. tàbí pé kó dẹ̀ máa ṣe jẹ́ ọ̀nbù mọ́. tó jọba tó jẹ́ pé látọ̀dọ̀ àwọn ọmọọṣẹ́ ẹ̀ ló ti dáṣe lẹ́nu. ìyàwó lé ẹ̀ ní ó pàṣẹ fún. Gbọ́gẹ́ráyè wá sọ pé ó ní ṣọ́ba wá nìyẹn o. Àyìndé ní ṣọ́ba wá nìyẹn yẹn gbóge o. ẹjọ́ Gbọ́gẹ́ráyè tún tẹ̀síwájú gẹ́gẹ́ bí làákàyè. èyí tóun náà nínú ilé orin tó sì jẹ́ pólórin. ó láyìndé Síkírù lọ́ba orin, wọn kì í ṣe bàbá ọba. ó ní Sàláùdíìnì ní bàbá ọba. ó ní Sàláùdíìnì yẹn ti kú wo yẹn ló pọ̀ ìyọ̀sà nìbàdàn. ó ní Àyìnlá Kọ́lìntì ní next king, òun lọ́ba kan lẹ́yìn Àyìndé o. ó ní Àyìndé Wàsíù ṣóun lọ́túnba, Àkànní Adéṣínà ó sí ọba. ìyẹn tún sọ tiẹ̀ pé gbogbo àwa onífújì tó kù lẹ́yìn aráàlú ni wá pátápátápátápátá. ìyẹn gẹ́gẹ́ bí làákàyè tóun ti ní. torí pé Gbọ́gẹ́ráyè ń wò pé òtẹ̀ bá rò pé òun òyìn lórúkọ Kúnlé. òun ti ń pẹ́ nínú eré fújì, ọjọ́ wà lórí ìhun Àlàó Adé mi ìbọn o. ìyẹn ni mo ṣe wá bí yín ẹ̀yin tẹ́ ń fi wọ́n jọba àtọba àti joyè o. kí lẹ́hìn o mọ́ wọn lára tẹ́ fífi níjọba náà. torí ẹni bá fẹ́ fi ní ìjòyè ìlú, ó lè jẹ́ ìdílé wọn náà ti ń joyè tó fẹ́ jẹ, àbí kó jólówó, àbí kó jó ní làákàyè. ìyẹn náà wò mọ́ ní lára, àbí kó jó níwà tútù náà ṣe ń fi níjọba. bóyá torí Amẹ́ríkà tí wọ́n ń lọ ní àbí London tí wọ́n ń lọ ní. alálàwo Kájọsọ ní ọmọ ọkọ̀ àbí orúkọ tán ní lẹ́jẹ̀ ń fi wọ́n joyè fi wọ́n jọba ni o. Àyìndé Gbọ́gẹ́ráyè ẹ̀kúṣẹ́ ẹ sì kú làákàyè o. Súlẹ̀mọ́nà mi Àlàó Adé o máa kúṣẹ́. aláwọ̀ mi Súlẹ̀ ọmọ olówó òdù ọmọ ajífẹ́ gbèsèrè amọ̀lẹ́sẹ̀ bíi alárì, àbúrò jẹ́jẹ́ sí ọmọ oko. ìyẹn ló mú Súlẹ̀mọ́nà tó fi jọba new generation nísẹ̀yìn o. bẹ́ẹ̀ ó bá ìbọn o èmi ti gbélé gbọ́, ló mú mi tún àná òun sì faraye. ọba new generation Àlàó mi Súlẹ̀ ẹ̀kúṣẹ́. Àlàó ilé tí mo bá kọ́, jẹ́jẹ́ sí ilé tí mo bá kọ́ o. Àlàó ilé tí mo bá kọ́ o. jẹ́jẹ́ sí ilé tí mo bá kọ́, tí mò ń báyàwó mi gbélé, tí mò ń bọ́mọ mi gbélé. bí n bá jẹ́ pírẹ́sídẹ́ǹtì, bí n bá jẹ́ gọ́fánà, bí mi ò jẹ́ balógun, bí mi ò jọ̀túnba, bí n bá ti jẹ́ lẹ́sàn mi. ilé sàn mi dùn jòyè lọ, ilé sàn mi dùn jòyè lọ. Gbẹ́kúnlé ilé sàn mi dùn jòyè lọ. àti là máa gbọ́ mi bàbá Ọlámilékan ó kù náwó tó jájágúnpadé ọba Ìtorí, níbi tó ti fi ṣàfihàn mi Àlàó ọmọ òkò ọjà rẹ̀ mọ́, tó fi ìyàwó mi ní mọ́tà, tó fi jèrè lúwa rẹ̀ mọ́ Ìtorí Ẹ̀gbá ní tilé tó kó. gbogbo yín mo kí Kàníyàtù mi àyà àti lẹ́mẹ̀kú
oyè tó kọjá àti làwọn tí bá jẹ pírẹ́míà bí n bá jẹ mínísítà bí n bá jẹ pírẹsidẹ́ǹtì lókòsò tó bá jẹ gọ́fánà wàláhì bó bá ti jẹ lẹ́sàn mi yé ilé-sàn mi dùn jòyè lọ jẹjẹ sí ilé-sàn mi dùn jòyè lọ ilé tí mo bá kọ́ ilé tí mo bá kọ́ ilé tí mo bá kọ́ ilé tí mo bá. pàtàkì ni mo jẹ́ nílé ìyá mi o ọmọ kan ni mí nílé bàbá mi o mo lẹ́bi tó gbójúlé o mo láwọn ọ̀rẹ́ o tó mọ̀ọ́yàn mo lọ́mọṣẹ́ tó jẹ́ wípé adùn márùn-ún máa tó ṣì ní gbogbo ojúkú máa gbọ́ sẹ́mák àrùkì ṣáyà mi kọ́ òwò ọmọ mi ẹ kú àforítì 15 years àti ṣe rẹ́kọ́ọ̀dù Dékúnlé mi bá wà sábà ṣọláṣọlá mọ̀ ìbídùn o ṣó ń bá mi tọ́jú kẹ́ni kẹ́ndú investment ọmọ Kẹ́hìndé ọmọ ìyá lọ́jà Lagos ara wa ni èjì rẹ̀ mọ́dé kó mọ́dé bá dán wé mo rà Àbújá mọ́dé bọ̀ tá àw mo rí ilé kan tó wù mí o àw mọ́dé kó mọ́dé bá dán wé mo rà Àbújá mọ́dé kó yó mo rí ilé kan tó wù mí o mo rí ilé kan tó wù mí o borí bàbá mi ṣe ni mo lówó lọ́wọ́ o má dẹ̀ kọrú ẹ̀ fún màmá mi o èmi aláwo ló lérè o máa yàwó aláwo lọ aláwo wà lóko tó ń díbọ́n aláwo wà lóko tó ń jáwé. ẹ̀gbọ́n mi akọgun tó ń jẹ́ Rasheed mi ò ṣe ibi tẹ̀sán méjì tí mo fún ẹ mo ní kó bá mi fún ibúrò mọ̀nímọ̀ní mi túmọ̀ sí ibúrò mú Bárakàtù àyà mi kọ́ nílé ṣùgbọ́n bá mi sọ fún búrò mo ń bọ̀ wá gbowó mi bó ti lọ́ọ̀la jẹ́jẹ́ sì yọ ọmọ kó mo mọ̀ pé wọ́n máa náwó fún mi Rasheed akọgun ràkàbí ara ẹ̀tọ́ mi olóríire ọmọ ni ọmọ akọgun ọmọ wọn ló kúkú èèyàn jẹ́jẹ́ sì yàlàwọ̀ àdé ọlọ́run máa fi ìkúyàwó ẹ̀ ṣáá èmi pẹ̀lú màmá akọgun Rasheed mi lájọgà ráfàrẹ́ mọ́kà 2005 káàdé mọ́kà náà kó pẹ́ lórí àlọ́ tún lọ. Àlàó Rasheed ọlọ́run ti bá délé ẹ lórí ọkọ Ṣadé ti gòkè odò ó bá délé ẹ lórí ọkọ Ṣadé ti gòkè odò ọlọ́run ti gbọ́ lálé ẹ lọ́wọ́ ọkọ Ṣadé ti gòkè odò ó gbówó lé ẹ lọ́wọ́ ọkọ Ṣadé ti gòkè odò bọ̀dá ralẹ̀ lórí asán ni bá fara lè dá ẹ̀jẹ̀ ọ̀tá máa ló ṣòro Àlàó ti ré kọjá Rasheed ọ̀tá máa ló ṣòro Àlàó ti ré kọjá táwọn kẹ́ni màmá ni ló ṣòro Rasheed ré kọjá afárá. máa lọ sí Ìjẹ̀bú Òde ẹ̀yàn ọmọ Ìjẹ̀bú Òde kú kalẹ̀ èèyàn tàlàwọ́ lápọ̀ọ́lá ajíjímọ̀ wọ́n mọ́ sálámì yọkọ̀ Fátímọ̀ alájì bọ̀sùn Abímbọ́lá ó bàbá ń jọ ọkọ̀ Adénìkẹ́ àwọn ẹ̀dá ọ̀rẹ́ mi yẹkìlì ọkọ̀ Núra ọmọ kúkú mi àbókì ọkọ̀ Síjú Adé mi bàbá ọlá ń sílẹ̀ o wáìdì ọmọ sínú lórí ọkọ̀ Abímbọ́lá efele ọ̀rẹ́ mi ọkọ̀ Folúkẹ́ ẹ má gbàgbé roadman mi ọmọ òsì roadman sá ọmọ òsì náà bó ṣe wọn lọ́wọ́ ọba máa ló ṣọlá àbúrò mi mọ́ àbòǹgbò sétí ọkọ̀ yín ká mọ́ ọmọ dáadáa Ìjẹ̀bú Òde ẹ̀yin tẹ̀ gbé rire Ìjẹ̀bú pé méjì àwọn àtẹ̀pẹ́ rire wọ́n lè jẹ́ òpé méjì ọjọ́ ńlá òpé méjì àwọn àtẹ̀pẹ́ rire wọ́n lè jẹ́ òpé méjì lóòdù òpé méjì ìyẹn ní Ìjẹ̀bú Òde o àwọn àtẹ̀pẹ́.
ti mọ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ni kò mí o tí mo fẹ́ wí jọmọ mi o mo ti mọ̀ pé lẹ́ṣẹ̀ ni mí mo dẹ̀ ń tọrọ lọ́wọ́ lọ́wọ́ bá ìlà ìwà ìlú mi kó dárí ẹ̀ṣẹ̀ náà jì mí mo gbóríndé mo gbòdìdé o ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ ni kò mí o ẹ̀jẹ̀ kì í sọ ní mọ́tàlá yìí mi ìyá ráfíà tù mí lọ́wọ́ má ṣe bínú pé láti bí ìjẹ ẹ̀jọ́ mi ò wálé wá sùn pẹ̀rẹ̀ iṣẹ́ ajé ló sọ mọ́ níbi òkò ikú yín ló ń pa mí ikú yín ni mò ń kú lọ yìí o bí ẹ ó ṣe jẹ o bí ẹ ó ṣe mu ló ń mú mi sùgbòrò àlàó kan ló sòwò mọ́kò torí wípé bàbá jí lówùrọ̀ àní láti tẹ bá mọ́ṣẹ́ iṣẹ́ lógun ṣẹ́ o ẹ̀dá tí ò ṣiṣẹ́ kúnlé mi ò jẹ̀bi o èní ṣòkòtò ọ̀la bá ó ṣí ọtúnlá bàbáṣá o wọ́n ṣe ń fẹ́ mi lẹ́kọ̀ọ́ náà ń fẹ́ mi ní Ìbàdàn o náà ń fẹ́ mi ní Ìjẹ̀bú Òde o náà ń fẹ́ mi ní Ìlọrin tábàwọnú kálẹ̀ndà o àwọn ará London o wọn ò jáwọ́ lọ́rọ̀ mi o aláwo ṣẹ́fì wù mí ìyàwó mi màmá bínú pé mi ò wálé wá sùn lásìkò Rafiatu màmá bínú Asisatu màmá bínú Nọfisatu màmá bínú wípé o ṣàfẹ́rí dàdíyẹ o kítọ̀ ibú màmá bínú Ṣẹ̀fíàmì màmá bínú ọmọ mi oyin dà o ṣàfẹ́rí dàdíyẹ o wàláì mi ò ní pẹ́ wálé mi ò ní pẹ́ wálé káríṣe láṣẹ wálé ayé ẹni bá ti rí ṣe kó má yan lọ́hùn lẹ́bi kó dúró lórí ọwọ́ ìyàwó mi màmá bínú ní mọ́tà màmá bínú Kẹ́mi bébí màmá bínú mi ò wálé wá sùn láti jẹ́ ẹjọ́ o. Akọni wáìkẹ́ yẹ kìnnì mi Akọni adé tó jẹ́ yẹ kìnnì mi o ọkọ̀ àjíhun tó jẹ́ mò ń táyọ̀ mi o ọkọ̀ adé ronka yẹ wáìkẹ́ yẹ kìnnì mi o ọkọ̀ olúṣọlá yẹ wáìkẹ́ yẹ kìnnì mi o bàbá Abíọ́lá tó jẹ́ jẹ́lìlì mi o bàbá nànà mi yá Ìsàtù ọmọ mi ìyá àmàlé aláṣẹ iléeṣẹ́ Tao Petroleum Station Akọni adé ọmọ wọn làkò èèyàn kúnlé olórí ọba Akọni ìyàwó ẹ màmá bínú kó dágbére kò ń lọ sàbùjá o wàrówó mu bọ̀ kúnlé wàrájẹ mu bọ̀ rúre wádẹ́rí connection kúnlé òwò ọmọ òkú aláwọ̀ ṣẹ́fì mi o orí mi màmá gbóná bí tó lóògùn òru o orí ò bá gbóná ẹlẹ́dàá mi ò máa yọ lọ orí ò bá gbóná mi ò ní sọ̀rọ̀ sọ o orí ò bá gbóná mi ò ní ṣèdè pé aláwo ṣẹ́fì ọba. bí n bá wá ìdílé mo wá kí ẹ̀mí má torí ẹ̀ sá fún mi mi ò wá tọrọ owó mo kúrò láwọn ní fújì kan tó máa ráṣọ lórí ìkọ́ o kò dára mọ́ ni aṣọ yìí ohun mi ò wọ́n fẹ́ fi táyì mú lọ ni. Dẹ́kunlé ẹ̀yin olólùfẹ́ ẹ̀yin olólùfẹ́ o ẹ̀yin olólùfẹ́ o ẹ̀yin olólùfẹ́ tẹ̀fẹ́ ta lálàwò bí n bá wá kí yín lé ẹ ò gbọ́dọ̀ bá mi wí Ẹ̀gbá ni mò ń gbé ó jìnnà sílùú o abúlé mẹ́kọ̀ọ́ mo ti forí sọ wípé ó jìnnà sílùú o abúlé mẹ́kọ̀ọ́ mo ti forí sọ. Àìmọye fans club wa ò dábà lọ kí wọ́n nílé wọ́n á yọjú lójú wíńdò wọ́n ní mi ò sí nílé ẹ má rò pé mo tó ní fújì kan tó jẹ́ pé tán bá délé yín tán bá rà kó lórí tèbù mi bọ̀dá Ṣẹ́gun wọn ní aago ìwùwà o. Ara rẹ̀ ládùúgbò wá o ara rẹ̀ ládùúgbò ara rẹ̀ ládùúgbò mi ara rẹ̀ lérí àmì ara rẹ̀ lérí àmì o alára yẹ lérí àmì yes adélé gbọ́ntọ̀lé ẹyẹlé gorí òrùlé òun kí wọn kú rọlẹ́ oníyàbọ̀ ló tọ̀ sílé ara yẹ lérí ya o. lérí àmì ọ̀rọ̀ ńlá ṣẹlẹ̀ lérí àmì adélé gbọ́ntọ̀lé ẹyẹlé gorí òrùlé òun kí wọn kú rọlẹ́ oníyàwó wo ló tọ̀ sílé o ara yẹ lérí àmì. aláwọ̀lẹ́ mi nùrù ṣòǹgbọ́n ní Saudi Òṣòdì ọkọ̀ fúsáwò bàbá mi ná má jẹ́bà má jẹ́ràn bàbá Ráfíà
máa jẹ̀bà máa jẹran máa jẹ̀bà máa jẹran o ìkọ́ o máa jẹ̀bà máa jẹran Lukumanu Akorede máa gbọ́ bí mo ṣe ń wé o kúnlékúnlé aláṣeyíká ọkọlẹ́dì ìyàbọ̀ bàbá Kausara bàbá onífàrúkù bàbá Lukumanu Junior ọmọ mi. máa jẹ̀bà máa jẹran Lukumanu aláṣeyíká wá jẹ̀bà wá jẹran wá jẹ̀bà wá jẹran wá jẹ̀bà wá jẹran ṣùgbọ́n ṣàbò ṣe ń bínú yàtọ̀ bó bá rí mọ́tò wáyáyá fún. jẹ́jẹ́ sí bínú mi yàtọ̀ ó máa ń bínú gan ṣùgbọ́n bí n bá fẹ́ bínú ìbínú mi yàtọ̀ bí mo rí mọ́tò máa yá fún. torí pé bí mo bá ti rókù Èkó mò ń jẹ́ bí sálámà là pẹ̀lú ewédú. Aláṣeyíká ò bá bá wá rí gómìnà kan máa pe ìyàwó mi sí yàrá yọ̀dọ̀ mi a máa fi gbádùn ara wa. orí páyé dùn jẹ́ jùyà lọ ajímù tí ò ayéjú jẹ́ jùyà lọ ayédùn jẹ́ jùyà lọ. ọmọdókun mọ́ owó jẹ́ gbàdọ̀ ni mo lọ mo tún yà lókè ọ̀dọ́ mo kí yín níbẹ̀ o. bó bá délé bá mi tọ́jú séèfù wọ́lọ́kọ̀ bá a sì jẹun èèyàn jẹ́jẹ́ sí ìyàláwó lórí ọba. ẹ má gbàgbé olúwayé láṣẹ ọpẹ́ èèyàn ta làwọn mi kéde sí i mo gbàgbé láti pè é síbí ṣùgbọ́n ṣá o àríra láàyè pẹ́ kulékulé. ẹ má gbàgbé Àlàní ìbátẹ̀ fi èèyàn mi ní Àlàní dòdò dá àjọ àpapọ̀ ni Àlàní òdòdó dá àjọ àpapọ̀ ni. ẹ̀gbọ́n alájẹ lájẹgúnlẹ̀ dí ìrókò alájẹ ó káre òyìnbó ní rìkọ́dì yọmọ dáadáa ìyá alájẹ àwọn bàbá ráfíà èèyàn ọlọ́run tó ìyá ọmọ dáadáa o àjẹmí tó ìyá àwọn bàbá ráfíà. káàtì ẹ̀sọ́ gbáwọn náà kì í yọ̀ ní o kúlékúlé ẹ̀kọ̀ọ̀kan tá a bá ti rí ìra wa o a ní láti máa ṣẹ̀tọ́ ò fún ra wa ni tó ìyìn àjẹ́ ò ṣe mo dúpẹ́. ọ̀rọ̀ onífújì tí mò ń sọ̀lọ̀ Àlàwádé torí pé ó bàbá lọ síwájú tá a bá padà sẹ́yìn á ní láti rí kókó mú. kì í ṣe pé mò ń sọ̀rọ̀ o kì í dẹ̀ ṣe pé mò ń pè tán o kì í ṣe pé mo kàn sọ ohun ojú mi ò tó. mo ń fẹ́ peace nínú ẹgbẹ́ fújì pátápátá ni ó bá bára fìyà. ẹ jọ̀wọ́ ẹ̀dẹ̀ bá ń gbọ́dọ̀ tẹ ìgbẹ́ ẹ̀yà ń gbàlájú ẹgbẹ́dọ̀ tẹ ìgbẹ́. ta ò fọ́tẹ̀ nínú fújì mọ́ ẹni máa jọba ti jọba ẹni máa gbàjọba ti gbàjọba o ọtún ọba ti jọtúnba ẹ̀yin tẹ́ òróyè jẹ́ àwa àtà òróyè jẹ́ kí Síkírà Àyìndé fọgbọ́n àgbà tó kọ́lí ti ẹni sọ́pọ̀tì pẹ̀lú Àyìndé o. kí kábíyèsí ó ṣèwà pẹ̀lẹ́ rápálá ó jébù rẹ̀ o. wá sí wàhálà bí ní sùúrù náà. Òṣùpá Sáyídì kí fújì ó tó. ààrẹ àgbáyé mi ṣìnà mi. ẹ ti bí láńlá yín bọ́nú o. ẹ má jàre àbọ́bà wí. Aláwọ̀ mi sùn lè generation ọba. New generation ọba. Kíkálukú ní sùúrù. Àtàwẹ́wẹ́ kẹ́ ẹ máa máa ṣojo. Táyé kọ́rẹ́nsì
máa ṣojo. Rashidi Ayinde ṣe bí àgbà o. Déwálé Ayúbà ní sùúrù gidi. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ òbèsèrè. Orí bàǹdà májókòó lùtù. Tó bá lọ jogun lùtù tó bá lọ túká. Ó lè dábàlẹ̀ kó dábàrà òkò. Jẹ́jẹ́ lọ́mọ wà sọ ní tí dé ṣọ̀kọ̀. Kíkẹ́ kó yé má ṣojo. Wàsíù Àyìndé olórí ìlú láti gbàmọ̀ràn. Olórí ìlú òun láti gbàwọ̀ sí. Sórí Ọbásanjọ́ gbàwọ̀ sí. Gbogbo ráyè ó dẹ̀ fílẹ̀ fún wọn. Àyìndé fílẹ̀ fún wọn. Aláwádé kàdó sòmí kúlékúlé. Ibi àwíládé ọ̀rọ̀ bù ṣe kí ni wọ́n ń wé o ẹ̀bì ti ta kìkìkìkì. Ẹ̀bì ti tí ó pọ̀ èkú kò ní pọ̀yà láyé ń bí kúlé. Àbàbà yìbọ̀ aláwo olóhùn yọ o. Òwe lọ́rọ̀ Bíbélì fóònù gbàgbọ́ ẹlẹ́sìn Kristi. Àtàwọn pásítọ̀ ló lè tú o. Àwọn rẹ́fẹ́rẹ́n ló lè tú o. Bàbá àjọ ló lè tú. Ìyá àjọ ló lè tú ọ̀rọ̀ nù Bíbélì. Ìyẹn ni wọ́n ṣe ń ṣe wàásù ọ̀rọ̀ Ọlọ́run ọba kó lè yé wa yékéyéké. Òwe lọ́rọ̀ nù Kùránì jẹ́ fáwọn mùsùlùmí òdodo. Àwọn ìmáàmù ló lè tú. Àwọn àfáà ló lè tú. Àwọn ṣéwù ló lè tú. Àwọn táùsìrì ló lè tú. Àwọn ọmọ lékéwùmá ló lè tú o. Òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òwe bọ́rọ̀ bá sọnù. Òwe la ó fi wá lọ ọ̀rọ̀ fújì tó sọnù ni mo fòwe wí o. Ẹni tó bá tàbá kó má fi ṣe bínú. Ẹ má ṣe múṣẹ́ fi hù sínú. Pé mo là fojú di àlàó mi kúlékúlé. Aláàjì Korodo. Korodo náà jí mú mi o. Aláṣẹ Korodo mi mú tọ́s mi. Jack of all trade. Ọkọ̀ rábì àtú mi. Ẹ̀kọ́ kan yìí sì wà tù mí. Ọkọ̀ yìí sì wà tù kẹ́mikẹ́mi. Bámi tọ́jú nànà àìsàríta o. Ọmọ yìí náà tó dà lájà o. Ọlá bàbá mọ̀rí àmọ́ o. Tó ṣe pé Korodo ti fòjé jẹ wọn. Pé kí ni Korodo ti fòjé jẹ wọn o. Nájímù ti fòjé jẹ wọn. Kí ìgbà kúlé ẹgbẹ́ wá gbèdé kọ̀lọ̀kọ̀lọ̀. Gbogbo wọn ni wọ́n múra wọn fẹ́ rèlú àwọn ọ̀dẹ́ o. Wọ́n fẹ́ lọ tẹ wọ́n fẹ́ lọ tí àlọ́ wọn lárí àwòrán àbọ̀ mọ́ o. Àlọ́ wọn lárí àwòrán àbọ̀ wọn. Àlọ́ wọn lárí àwòrán àbọ̀ wọn o. Ẹni bínú náà jí mú kó ságbéjẹ mọ́. Ọlọ́run ló ń dèrìn ládé. Korodo ọ̀run lòṣùpá ti mú yíwá o. Àlàó mi jẹjẹ sí ọmọ oko. Korodo wé padà dọmọdé mọ́. Àgbà ló dá o. Wé padà dọmọdé mọ́. Àgbà ló dá o. Adéwálé lu sákàrà wá sákàrà ńlá. Ọmọdé ti rè lu òyìnbó nítorí sákàrà. Ọ̀làjú ti dé sálé wa. Àtótó àrèrè jọmọ́ mi o. Àtótó àrèrè jọmọ́ mi o. Àtótó àrèrè jọmọ́ mi o. Àlàó mi dókítà yìí mo gbére dé. Àmàkú tí mi ní Korodo o. Oyè oyè oyè.
Fárísì Kàtúmí Ìkòròdú. Kíni wo jẹ́ gbàgbé ọmọ Kùtì? Kíni wo jẹ́ gbàgbé ọmọ Kùtì o? Mo bí yẹn ẹ̀kọ́ èèwọ̀ ọmọ ti bèbí rísírísí. Kọ̀mọ́ náà wọ́n máa yọ̀ pé ní arò pé kò lè pàgọ́. Ó kọ́lé àlàrírin àlàó kájọ dúpẹ́. Ilé òwò rí ọwọ́ kọ Gàníyà bébí. Àwọn ti déédéé sí ìyàlàwọ̀ àdé ọmọ onílẹ̀ ní ìbáfò. Èèyàn tàtí látò òjòyè ní ìjọ́sí ọmọ dandan ni. Ìgbà tí Ṣódẹkẹ́ wà, ta ló jẹ́ fi ilé ẹ̀ tọ́nà ṣe kíni? Ìgbà tí Ṣódẹkẹ́ wà, ìgbà tí Ṣódẹkẹ́ wà, ta ló jẹ́ fi ilé ẹ̀ tọ́nà ṣe? Àlọ́ àbọ̀ náà rè ó ti máa tó ń gbà kọjá. Títì yẹn ò wẹ́ lọ. Àbọ̀ náà rè ó ti máa tó ń gbà kọjá o. Wọ́ríyọ̀. Ìgbà tí Ṣódẹkẹ́ wà, ìgbà tí Ṣódẹkẹ́ wà, ta ló jẹ́ fi ilé ẹ̀ tọ́nà ṣe? Owó lé ní òṣì lọ́la mi ò fẹ́. Owó lé ní òṣì lọ́la mi ò fẹ́. Owó lé ní òṣì lọ́la mi ò fẹ́. Owó lé ní òṣì lọ́la. Mo kí Kàdáfì ní bàgẹ́. Ọ̀gá National Union àwò tàjú wọn mi lúkúlúkú. Lúkúmọ̀nù ọmọ tàjú wọn o. Mo kí 50-50 Àjàwó Sùkántì ìyàwó ti kúnlé o. Ẹ̀jẹ̀ tàlà wo mi iṣẹ́ fi wù gbogbo yín mo kí. Mo kí Múrítàlá o Sẹ́ríkì Nkàrà. Òyìnbó ní màálù mi o Sẹ́ríkì Nkàrà. Mo kí Túndé ọmọ Akéwúṣọlá mi ẹ̀jẹ̀ mi gangan ni. Alfa Kabiru mi ultimate producer orí yẹn á pé. Ẹlẹ́dàá yìí kò máa gbọ́ bòdì Kabiru mo gbà fún ẹ tó ṣeun. Alájí Tajudeen mi Ọmọláníyì. Ọkọ̀ Fàlílàtù mi ọkọ̀ dàda olówó ẹ̀yọ alasman pasman. Èèyàn Tàlà ní Balógun ti Ìbátẹ́fín o man pasman. Èèyàn jẹ́yàn lọ man pasman. Àṣà Akímù mi ọkùnrin tó kẹ́ òkú búra bàbá wa sí mi o authentic Alájí tuntun. Oya man pasman. Èèyàn jẹ́yàn lọ man pasman.